inú dìn kò já nínú àṣebí. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ló tú àṣírí agbára tí mo fi ológbò ṣe fáwọn DSS. Sunday Ìgbòho Òòṣà ló sọ bẹ́ẹ̀. bí ajìjàǹgbara ọmọ Yorùbá nì Sunday Adéyẹmọ Ìgbòho ṣe tẹ̀síwájú nínú àbẹ̀wò rẹ̀ sí ọ̀dọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá. ọkùnrin tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá yìí ti tú àṣírí mìíràn báyìí o. nígbà tó ń ṣàbẹ̀wò sí ààfin Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀, ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnoyè kẹta, Ìgbòho sọ̀rọ̀ nípa agbára rẹ̀ tó fi ológbò ṣe tí àwọn ẹ̀ṣọ́ DSS pa lóru ọjọ́ tí wọ́n ya bo ilé rẹ̀ nílùú Ìbàdàn lóṣù keje ọdún 2021. ààfin Ọlọ́wọ̀ ni Ìgbòho ti sọ pé òun ní ológbò kan lóòótọ́, èyí tí òun sọ àṣírí rẹ̀ fún ọ̀rẹ́ òun kan tó súnmọ́ òun pẹ́kípẹ́kí. àṣírí náà ló ní ọ̀rẹ́ òun tún fáwọn agbófinró DSS tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ pa ológbò náà nígbà tí wọ́n fi ipá wọlé mi, tí wọ́n wá wẹ̀ láṣọ bí òkú èèyàn lẹ́yìn tí wọ́n pa á tán. nígbà tí wọ́n fi ipá wọ ilé mi, wọ́n fẹ́ pa mí nì, ṣùgbọ́n wọn kò rí mi pa o. nígbà tí wọ́n ṣílẹ̀kùn yàrá mi, wọ́n rí ológbò mi lórí ibùsùn. ọ̀kan lára àwọn ọ̀rẹ́ mi tí mo sọ àṣírí fún nípa ológbò náà ló sọ fún wọn pé ológbò yẹn ò gbọ́dọ̀ lọ. nítorí ẹ̀ ni wọ́n ṣe pa ológbò náà tí wọ́n sì wé láṣọ bí òkú. wọ́n bà gbogbo ilé mi jẹ́. wọ́n pa ọ̀kan lára àwọn àbúrò mi àti ẹnìkan náà, wọ́n sì bá tiwọn lọ. àwọn kan ti ń gbé kiri pé ìfun mi ti jáde síta. àwọn kan ní ẹsẹ̀ mi gan ti kán, ṣùgbọ́n kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá pẹ́ẹ́rẹ́ o. lóòótọ́ wọ́n yìnbọn fún mi púpọ̀, ṣùgbọ́n àdúrà ẹ̀yìn bàbá mi ń gbà lórí mi. bẹ́ẹ̀ ni Sunday Ìgbòho ṣàlàyé nípa ìkọlù ọdún 4 sẹ́yìn eléyìí tí àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe sí. ó fi kún pé àtìmọ́lé lòun wà lórílẹ̀‐èdè Benin tí màmá òun fi kú nílé. Ìgbòho sọ pé màmá náà rò pé ìjọba Tinubu yóò lo agbára rẹ̀ láti tú òun sílẹ̀ kíá ni, ṣùgbọ́n nígbà tí ààrẹ gbàjọba tóun kò sì rí ìtúsílẹ̀, màmá mi dágbére fáyé o. ọjọ́ kejì lẹ́yìn ikú ìyá náà ló ní òun gba òmìnira. Ìgbòho ṣàlàyé nípa ìṣòro tó ń kojú láti rin ìrìn àjò pẹ̀lú bí ìjọba Nàìjíríà ṣe kọ̀ láti fún un ní ìwé ìrìnnà rẹ̀, tí kò sì jẹ́ kí òun lè rìn tààrà láti orílẹ̀-èdè Germany wọ orílẹ̀-èdè Nàìjíríà. ó ní ọ̀kan lára àwọn mínísítà ilẹ̀ Germany lọ padà fún òun ní ìwé ìrìnnà ìdáàbòbò, èyí tó fún òun ní àǹfààní láti rin ìrìn àjò yìí o. Ìgbòho sọ pé ṣùgbọ́n kì í ṣe ìwé ìrìnnà kíkún tí èèyàn lè fi ọwọ́ sọ̀yà lé lórí. òun yóò fún un ní ìwé ìrìnnà tó jẹ́ ti Germany pé ibikíbi tí mo bá lọ, bí ohunkóhun bá ṣẹlẹ̀, wọn ò ní ṣe nǹkan kan fún mi o. kàkà bẹ́ẹ̀ wọ́n mú mi padà sílẹ̀ Germany ni. ó sì fọwọ́ sọ̀yà fún mi pé òun yóò máa ràn mí lọ́wọ́. ìwé ìrìnnà náà ni mò ń lò láti rin ìrìn àjò báyìí o. bẹ́ẹ̀ ni Sunday Ìgbòho bẹ́ẹ̀ ló ṣàlàyé o. ó ní ẹ má finú wénú, ẹni bá finú wénú yóò jẹ́wọ́ o. ọ̀rẹ́ mi pẹ́kípẹ́kí ló tú àṣírí eléyìí tí mo fi ológbò ṣe fáwọn òṣìṣẹ́ DSS. ẹ̀kọ́ gbẹ́ látara ọ̀rọ̀ mi o. Sunday Ìgbòho ló ṣàlàyé. ìròyìn yàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ kàn nìyí o. ẹ máa fi èròǹgbà yín sábàlá àrèwúsí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó fún
tó yani lọ́yẹ̀ wà ń bẹ̀. ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.